ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ yìí o látàrí ọ̀dọ́mọbìnrin orílẹ̀-èdè nàìjíríà tó fi ilẹ̀ aláwọ̀ funfun ṣe bùgbé ó mọ̀ ṣàlàyé àwọn nǹkan kan látàrí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń lọ sí ilẹ̀ aláwọ̀ funfun kí wá ní ọ̀dọ́mọbìnrin yìí sọ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ kúnnú fọ́nrán yìí ẹ wo ẹ mọ̀ wá jẹ́ gbà yín lákòókò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ bá ìkànnì pàdé akin kábọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ̀yin náà tẹ subscribe button yín ká lè mọ̀ jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa ẹ wo ẹ mọ̀ wá jẹ́ dènà pẹ́nu o torí ọ̀rọ̀ yìí ó kọ́ni lọ́gbọ́n o pàápàá jùlọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fẹ́ lọ sí abroad ìyẹn tí wọ́n fẹ́ lọ sílẹ̀ aláwọ̀ funfun ẹ jẹ́ ká gbọ́ àlàyé tí ọ̀dọ́mọbìnrin tó sílẹ̀kùnrẹ́rẹ́ ẹ wò ó tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀yin gan máa mọ̀ pé ọ̀rọ̀ kì í síbẹ̀ tọ́. tó bá wà Naija tó wọ́ ti 30 to 20 million 40 million bí after tó bá san bills yẹn tán 2015 yẹn mo ṣì máa wà lákàntì yẹn kò ní business yẹn bíi tó bá wù ẹ́ kó ní mo fẹ́ discourage yàn ni na you sabi sórí bí mo ṣe wà yìí ìgbà tá à ń gbé fake life yẹn ti kọjá ìgbà tí mo wà ń lé mi ò wọ́ ti 1 million naira mi ò ní wọ́n sàkáǹtì mi ò tí ì rówó rí tí n bá ní 500 gan bí owó surprise oní surprise orí surprise mò ń ṣe mi ò ní ju 350,000 naira tó dẹ̀ wà lákàntì mi kò ń ṣòwò mi ọlá ọlọ́run owó ọlọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ ọlá aláàánú ló gbé mi débì mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó ṣe kó ti pọ̀ tó yẹn o but at least àtọwọ́ náà bá ti wá ń dèèyàn tẹ́ pé o lè dáṣìyàn ní 50k 100k tí ò dẹ̀ ní ẹ lára àdúpẹ́ fọlọ́run bọ̀ ẹ̀yin kan wà oh my god ẹ ti rówó rí láyé yín ẹ ti rówó rí ẹ̀ ń jó kí lẹ wá débì ó ní bọ̀bọ̀ kan mo pàdé ẹ̀ ń biṣẹ́ bọ̀bọ̀ yẹn ó kọ̀ wá fi drawback ẹ̀wọ̀n mi omi dẹ̀ ń jábọ́ lójú mi bẹ́ẹ̀ sì ni bọ̀bọ̀ yẹn wà nílé ó ní factory tó ti ń produce pampers láwọn ọmọọṣẹ́ wọn á ní kí lẹ wá débì wọ́n ní pé torí security làwọn fi wá bì mi ò ní pé security ò kì í ṣe enough reason bọ́ mo mọ̀ pé ẹni tí bá fẹ́ ṣẹlẹ̀ láyé àṣẹlẹ̀ tó bá wà láàbúrò tí kú bá fẹ́ pa ẹ́ tó bá ti stay out of trouble tó nǹkan já yìí ẹ nothing dey happen kí ló wá bì ẹlòmíì inú yín ojú kòkòrò ló kọ̀ sí ẹ̀ ṣọmọ abroad dàbí court ni tó bá sọ òní gbọ́ òdìgbà tó bá join ẹ̀ka rẹ̀ tó balẹ̀ sórí 20m yẹn kájà ní 40 million tó fẹ́ ṣẹ̀ yẹn tó fẹ́ fi kó family ẹ̀ wábì tó fẹ́ wábì báyìí tó bá ṣe owó yẹn sí náírà current rate ní sí pounds ṣọmọ etí 40 million jẹ́ níbí báyìí about 20,000 pounds tí ó bá tó bẹ̀ díẹ̀ lákù sórí 20,000 pounds yẹn hey god kó tó rí kó jọ ń bì ikùn mọ́ ọ̀tún àbọ̀sítò sí wá sún jẹjẹrẹ ìyẹn tó bá rí kó jọ lọ́dún mẹ́ta àbọ̀dún mẹ́rin ni pẹ̀lú iṣẹ́ àṣekára tó bá ti ẹ̀kọ́ kọ́mọ̀ pọ̀ lẹ́ni ẹ́ pò lè ṣiṣẹ́ o lè zìpa dúró sílé o má wà bí o ṣé àwọn pẹ̀lú mi inú yín báyìí hairstylist ní hair vendor àbí ẹ ṣáà ní business kan tẹ́ pé ẹ láwọn ọmọọṣẹ́ sí shop ọ̀gá mi káàárọ̀ orí tó ti ń pọ́n ilé tó ń jẹ tààrọ̀ tó ń jẹ sọ̀rọ̀ tó dẹ̀ wà òkè láyà rẹ̀ bọ̀ ojú kòkòrò torí pé òrọ̀ rẹ̀ tó ti kó sí jákẹ́ẹ̀tì shin àbí Zara jacket tó ń ṣe street photo tó ń ya picture pẹ̀lú búùtù gbangba yẹn ó ti wọ̀ ẹ́ lójú ọmọ wọ̀rẹ́ mi bó ṣe ṣó wá bì wá sún jẹjẹrẹ ẹnu ẹkún ọ̀rẹ́ ẹ̀ yẹn ò sọ fún ẹ lóòótọ́ ó fún ẹ lójú o ṣọmọ kan tó ń pass through nínú ilé you think say easy for yẹ you think say easy bọ́ ẹlòmíì inú yín wọ́n ti fi dèdèrè wọ́n ti fi di etí yín sórí bíbá yìí ó wà fẹ́ntẹ́ pé kò sí nǹkan kan fún kò rówó rí bí irú èmi mi lè parọ́ mi ò rówó rí bá fẹ́ fi bú mi kó bú mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ni mi ò rówó rí ibi ìwà fẹ́ntẹ́ pé kò rówó rí tọ́lọ̀ wá ṣèyanu bí ó rí èèyàn gẹ́gẹ́ lówó àbúrò orí nǹkan tà tó fi wábi tó lè máa dáwọ́ yẹn padà ọ̀rọ̀ ẹni tẹ́ pé bí ó ti rówó rí láìfù wá tàn ní àrà àndókọ̀ rí bákan fún kò sí nǹkan kan ó lè wá bẹ̀rẹ̀ láìfù rẹ̀ fresh gbogbo tẹ́ pé 40m wà lákàntì yẹn you come here you will cry you I swear to God but if they tell you now no dey hear you will really cry ṣé àrí pé àwọn tó yẹ kó ti pọ̀ lọ́wọ́ wọn kí wọ́n wá bíbá pé wọ́n fẹ́ wá ṣe vacation pound small for your eyes owó yẹn ṣe díẹ̀ kó tó rí wà okun mú ọ̀tún àbọ̀ sí tòsí ibi ò sí fún vacation bẹ́yẹn iṣẹ́ náà ṣe ń bì yìí tó bá ti lè ṣiṣẹ́ dúró sílé ẹ̀ but if they tell you na no dey hear ojú kòkòrò fẹ́ bá tiẹ̀ jẹ́ ibi ìyá tiẹ̀ tó bá ṣọ́ra ibi ìyá tiẹ̀ family apart ìwọ tó kó family wà bíi ọlá grace of God àti pé èèyàn fọkọ ọkọ alálùbáríkà ló ń jẹ́ kí marriage àwọn míì yóò dùn bí because libido àkọ́kọ́ kú ná ọkọ ẹ ò ní wẹ̀ ẹ̀dọ́ mọ́ ìyàwó ẹ̀ wọ́n lè má wẹ̀ mọ́ iṣẹ́ yẹn ló máa wà lórí ẹ̀ lọ́bìnrin lọ́wọ́ obìnrin míì bíbá àti ẹ̀ ti rí relationship tó máa work míì sọ pé ẹlòmíì ò kéré ọkàn bí yìí o but àti ti rí good relationship tó lè lead sí nǹkan tó dáa ojú àbó you just dey cry ẹlòmíì dé láti ibi iṣẹ́ àkọ́ máa wá fún mi bí gàrí ni you don't know how they dey live for here but we thank God but nǹkan tó ń rí online láyọ̀ fi ń pa ẹ́ you dey okay you dey do well for yourself you wan come you cry o I know say this place no good e help me I no lie because say èmi ò rówó rí nlé mi ò rí owó rí ọlá ni mo fi débì mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò yẹ bẹ́yẹn bọ ẹyin kan tẹ́ ti rí tẹ́ wà òkè tẹ́ pé after bills 20m 12 million 5m ó ń wà àkáǹtì ẹ wetin you dey find ojú kòkòrò yẹn máa pa ẹ tó bá fẹ́ enjoy ara tó bá ṣe vacation gbá àwọn family lọ kìíní kan lọ jayé tó bá wò kó fẹ́ wá sí abroad ẹ ṣe visit kẹ padà kẹ lọ máa fà á ní bọ̀ irọ́ o ojú jẹ́ kí kíní máa deceive ẹ jẹ́ kí kíní abroad máa deceive ẹ mo rí máa kan 65 years afẹ́jọ́ lọ ṣiṣẹ́ ó ń lé bọ́ọ̀sì máa kàn mí ẹlẹ́ẹ̀lẹ́ àánú ẹ̀dẹ̀ ìṣẹ́ mímú níwọ̀ Ọlọ́run wọ́n ní 3 years ago náà débi ìbàdàn pẹ̀lú ìyàwó wọn ṣẹ̀ láwọn ọmọ ẹ̀ wọ́n á faṣẹ́ ẹ̀ ṣe dependant àbí ìyàwó ṣe dependant yín tí tó bá tiẹ̀ sí lè ṣiṣẹ́ máa wà bíi because oh God I don't know sorry ẹni tó bá wà níbi tó bá ní nǹkan tí mo sọ èkó ṣe valid point á jẹ́ pé ìwọ fúnra rẹ̀ irọ́ ló pa torí ìgbà tèmi ń bọ̀ orin wo ni mi ò lò
bó ṣe jẹ́ kó rí olórí ló gbé mi débi gbogbo orin àwọn kìnìyàn ni mo páàkì báàgì inú mi dùn pack my bag with me. We go rán ṣìnà ire everything you know àti kí lorúkọ orin can we skip to the good part wín mo kọ́kọ́ dé mo lọ fa fátìrì ní orí mi kọ́kọ́ set ṣó mọ àwọn míì torí pé wọ́n rówó rí yẹn tọ́ọ̀ lè padà sílé ẹlòmíì ilé òṣè ń lọ ni iwájú òṣè ń lọ ẹ̀yìn òṣè padà sí torí ẹ̀sìn yẹn máa ti pọ̀ jù wọ́n fi dúró síbí ẹ jẹ́ ṣọ́ra yín ìwọ tó bá dẹ̀ ti wà ń bíbà yìí mi ní pé ò ní gbàwé yẹn o tọ́lọ̀ bá ní wàá gbà bọ́ má jẹ́ kí ìwé wà lórí ẹ̀ náà kọ́kọ́ máa grind because ẹ rí pé èèyàn kiri lè sí kì í bì ní gbàgbé pé kò sí ẹ̀fọn bíbà yìí pé malaria bó bá ṣe ń faṣẹ́ bó ṣe bí ò ṣe easy ẹlòmíì bá ọdún méjì ló ti dé bí kò dé hospital kò bóyá kó gba dúdú àbí kó sì kó kò máa jẹ́ǹsì rí o rò pé láìfún ní inú àádùn bẹ́ẹ̀ pa blood ló wà ò sí kírọ̀ kí nìyẹn ti fihàn lára ni o mọ̀gbà tó máa yàtọ̀ pé agbára ẹ̀ ò ní gbé ò ní ní energy láti faṣẹ́ mọ́ kí ló fẹ́ lọ dóbá so bó ṣe ń faṣẹ́ yẹn ra máa grind sílé mi ni kó máa tọ́jú ẹbí máa ṣe nǹkan sílé máa dé kó má lọ padà sẹ́rífẹ́ àárọ̀ irú àwa tá a wó rí báyìí àmọ́ bá ṣe ń ṣe fóun ti wá kì í ṣe pa àdá sílé bọ̀ àtún kíyèsí ara wa in case ẹni tá a ti tẹ 100k 50k rí sílé kó má lọ gbé wa ṣe yẹ̀yẹ́ ìwọ wà lábúrọ̀dì kí kìrìsìnìtì máa deceive ẹ ṣùgbọ́n 1 or 2 cents ni mo sọ yẹn tó bá wẹ̀ kó gbọ́ tó bá wẹ̀ kó má gbọ́ na you know your first cry sef even kò jẹ́ pé ó wá ń tẹ̀kẹ́ gan nígbà tó wà lé wá débi báyìí lóòótọ́ bí ọdún kan ó sì ń tẹ̀kẹ́ yẹn ó ń ṣe fún ẹ báwo lè fẹ́ ṣe yóò work kì í dẹ́ ṣe pé work ṣẹ̀ṣẹ̀ yóò wọ́ ìwọ́n tẹ́ kó o ti ní 30 million rí láyé ẹ̀ owó yẹn o ti rí rí you can start from afresh you cry o yà no lie for you cause wàá máa feel the God abeg I don't know bí mo fẹ́ explain kìíní fún yín but àwọn tẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ irú situation bẹ́ẹ̀ náà wà tíwájú òṣèré lọ tẹ̀yìn òṣèré padà sí wọ́n á jẹ́ kó yí ẹ mí níbí yóò da abroad da fẹ́ni tí ò ní nǹkankan abroad da fẹ́ni tó ṣe máa bọ̀ gbogbo kíní abroad yóò deceive èmi tèmi òun mo fi ní kó ṣe ọpọlọ ẹ̀ sí bó bá ṣe ń rí bẹ́ẹ̀ yẹn kó máa dè mọ́lẹ̀ you are in Nigeria I mean UK exactly níbo ẹni tó wà Naija 40 million ló wà lákàntì ẹ̀yẹn ìwọ tó wà ń bí àjíṣe shift ló ń fà o ìgbẹ́ ló ń pò o abọ́ ló ń fọ̀ o ó máa jẹ́ ká abroad máa deceive ẹ kó máa náà yóò sàbí no. ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ọ̀rọ̀ náà láti gbọ́ lẹ́nu arábìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi àbúrọ̀dù ṣebùgbé tó ṣàlàyé gbogbo ẹ̀ bó ṣe lọ lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lédélẹ̀ mo mọ̀ pé ẹ̀yin náà ní èròǹgbà tẹ́ fẹ́ sọ látàrí àlàyé tí ọ̀dọ́mọbìnrin ṣe kí ni èròǹgbà yín gangan lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má wàá gbàgbé ẹ máa pín fọ́nrán yìí ẹ jẹ́ kókó nílé kókó àlejò kókó ọkùnrin kókó obìnrin ẹ wò ó tọ́ a fi àkókò kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé bí tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá tó bá jẹ́ gbà kọ́kọ́ yín rè ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́lẹ́ máa jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ̀ fún wò wá ojú náà ò ní fọ́ etí tẹ̀ fún gbọ́ etí náà ò ní di ohun rere létí gbogbo ọmọ gbọ́ ẹ má gbàgbé àdéhùn àná là mọ́ṣẹ́ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé àní rárìnú ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.